Ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú oṣù tuntun, oṣù ọlá, oṣù ọrọ̀, oṣù gbéga, oṣù ìlọsíwájú ló máa jẹ́ fún èmi pẹ̀lú ẹ lágbára Èdùmàrè, lágbára àwọn tó ní ilé ayé. Nínú oṣù yìí wà á rí tiẹ̀ ṣe láyé, nínú oṣù yìí wà á di olówó, nínú oṣù yìí wà á di ọlọ́lá. Tó bá rí bẹ́ẹ̀, ó lè ṣàmì ẹ̀, mo mà pé lágbára Èdùmàrè Olúwalé máa ti ẹnu mi gbàṣẹ. Àwa sọ ẹ́ di olówó, wá sọ ẹ́ di ọlọ́lá, sọ ẹ́ di ọlọ́rọ̀. Èmi fún alára mi gbogbo nǹkan tó bá wá nínú oṣù yìí ajá jẹ́sìrè fún mi lágbára Èdùmàrè, ajá jẹ́sìrè fún mi. Ẹ má bínú ẹ kí n ti drop iṣẹ́ látàárọ̀, but iṣẹ́ tẹ́ rán mi ni mò ń jẹ́, iṣẹ́ tó lọ́run rán mi ni mò ń jẹ́. Ẹ má bínú, ẹ rí pé eré ni mo wá fi sáré fi ṣe. Ẹ jẹ́ ká lọ. Iṣẹ́ ìfẹ́ràn yìí, ìfẹ́ràn gbogbo ayé ni. Iṣẹ́ ìfẹ́ràn gbogbo ayé eléyìí, iṣẹ́ ìfẹ́ràn gbogbo ayé eléyìí. Ẹ wo, a máa lọ wá ọ̀nàlíà, iṣẹ́ mi ló wà mí kì í ṣe òun. Ọ̀nàlíà kékeré báyìí àbí divine grace. Ọ̀nàlíà kékeré or divine grace á lọ wá. Normal medium eléyìí, ìkeje eléyìí, èyí tó pọ̀wọ́lé ò la máa lọ wá tá bá ti rà á. Kí la máa ṣe? Èpo ọ̀bùn eléyìí kékeré báyìí la máa gé ní èpo ọ̀bùn yìí. À á lọ akúná lọ́tọ̀, à gbà sínú kinní, à àfọ̀rí ẹ̀. Àfọ̀. Tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi, wà á lọ wá, wà á dà sínú pépà, wà á tó wá ewé rẹ́rìn kò mí, wà á já lórí pẹ̀lú àwọn àdùdú ẹ̀, wà á já lórí pẹ̀lú àdùdú ẹ̀. O lè já, ọkùnrin lè já méje, ọkùnrin ajá mẹ́sàn-án, obìnrin ajá méje, ọkùnrin ajá mẹ́sàn-án. Ewé ẹ̀ pẹ̀lú àdùdú ló máa já, wà á kàn tọ́ bí pé bọ́n ti ń tọ́ ewédú, bọ́n ti máa ń tọ́ yẹn, o ló máa ti tọ́ orí ẹ̀, wà á ti tọ́ orí ẹ̀, wà á kó sórí ọlọ mẹ́sàn-án lọkùnrin máa já. So wà á tó wá ewé amúnimíyè, wà á tó tọ́ mẹ́sàn-án again, amúnimíyè wà á tọ́ mẹ́sàn-án. Tútù ló dá, wà á tọ́ mẹ́sàn-án, wà á ti tọ́, wà á kó sórí ọlọ pẹ̀lú ẹ̀ papọ̀. Wà á wá ewé ọ̀là kì í ṣe irun ẹ̀ o, ewé ọ̀là gangan. Wà á rà, wà á dà sínú, wà á dà pẹ̀lú ẹ̀, wà á lọ̀ wọ́n papọ̀, á kúná. Tó bá ti kúná, wà á dà sínú kíní yìí, wà á dà sí. O lè ṣẹ́ díẹ̀ kúrò mbẹ̀, wà á dà sí. Wà á da ewé tó lọ yìí, wà á dà sí. Wà á da epo bò yìí, wà á dà sí. Wà á ṣẹ̀ṣẹ̀ wà á lọ, wà á tó fọ̀, wà á jẹ́ kó gbẹ. Wà á ṣẹ̀ṣẹ̀ wà á lọ èso wéréjéjé ojúlógbò, wà á lọ. Bá ti tó lọ, mẹ́sàn-án ló máa lọ, ọkùnrin mẹ́sàn-án, obìnrin méje. Wà á lọ akúná. Tó bá ti kúná, wà á tó wá dà lé lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi. Iṣẹ́ náà nìyẹn, iṣẹ́ ìdájú, ó confirm kì í ṣe bí yára kínní. Ìfẹ́ràn gbogbo ayé ni. Ọkọ ẹ tó fẹ́ ẹ sílé, afẹ́ràn ẹ tipátipá. Ìyàwó tó gbé sílé, afẹ́ràn ẹ tipátipá. Boyfriend yẹn náà afẹ́ràn ẹ tipátipá. Girlfriend afẹ́ràn ẹ tipátipá. Gbogbo ayé àtẹ̀ntó mọ̀rí ló máa fẹ́ràn ẹ ọmọ ìyá mi. Iṣẹ́ yìí kí la mú wálé ayé, kí la máa mú lọ sọ́run. Iṣẹ́ tó confirm ni. Ó confirm. Kò sí kàtà wọn lọ mú wálé ayé tá a máa lọ. Irú iṣẹ́ yìí náà sef, ó tó lè tálè pẹ̀lú tẹlómi. Ìyí tẹlómi ní ó lọ́wọ́, ó lè tálè pẹ̀lú ẹ̀. Bọ̀ ó lè bá kọ̀ọ̀kọ́ la máa ṣe. Ọmọ ìyá mi, iṣẹ́ ìdájú ó confirm. Eré àti ìbùkún ajẹ́ ti gbogbo wa. Ẹ má bínú, mo ṣe ẹ rí pé mo sì làágùn. Ẹ má bínú, eré àti ìbùkún ajẹ́ ti gbogbo yín. Inú ọ̀la la máa ti parí oṣù yìí lágbára Èdùmàrè. Wàá tí ẹ ṣe ògùn abuyẹ̀rẹ̀ àwọn tán. Tí ẹ bá ṣiṣẹ́, tí ẹ bá nífẹ̀ẹ́ ràn ọmọ ìyá mi, iṣẹ́ náà kò lè lọ́wọ́jú. Aya fẹ́ràn ẹ, aya gba tiẹ̀, mo sọ́ba àdèrè bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, mi ò ní béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ send owó sí mi online o. I will never ask you to send me money online. Please and please be careful of 419. Gbogbo ẹ̀ tẹ́ ń pè mí, ẹlòmíì máa fi call be disturb me. That's the reason why mi fẹ́ máa fi gbé call, because mi lè máa ṣiṣẹ́ lọ́wọ́ kí wọ́n máa fi kí o pè mí lẹ́ẹ̀kan kí call tiẹ̀ kí tiẹ̀ bí ẹ̀mẹ́fà ẹ̀mẹ́jọ tí lọ ní 10 times kí wọ́n ti lè jó pé ọjọ́ pé èyí ń ṣiṣẹ́ lọ́wọ́ ni. Jọ mo bẹ̀ẹ́ that's the reason why mi fẹ́ kí àwọn èèyàn máa wá sọ́dọ̀ mi online. Àwọn customer tó wá sọ́dọ̀ mi sọ pé mo ti tó kíní o, but ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni o. Eré àti ìbùkún ajé tiwa o. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Eré àti ìbùkún ajé máa jẹ́ ti yín o. Thank you very much. God bless you. Ire o.